àṣèyí ṣàmọ́dún àṣèyí ṣàmọ́dún ọdọọdún làárọ̀ mọ́bì látẹ àṣèyí ṣàmọ́dún àyàndá àṣèyí ṣàmọ́dún ọmọ mórí-tọ́ndà àṣèyí ṣàmọ́dún abdulrasheed ọdọọdún làárọ̀ mọ́bì látẹ àṣèyí ṣàmọ́dún ọládìméjì àṣèyí ṣàmọ́dún òye. bó bá wolúgbọ́n kó jíire lóòpó lé o àgúnlá bó wọn fèrè máa jókòó jíire nísàlẹ̀ àgùntẹ̀tẹ̀ torí bọ́ládìméjì bá ti jíire àbùṣebùṣe ni olúgbọ́n ò jíire jù bá àwọn lọ́ba ni wọ́n fi jẹ o àrẹ̀sà ò jíire jù bá àwọn lọ́ba ni wọ́n fi jẹ bí abdulrasheed ọládìméjì àyàndá bá ti jíire ìyàndá bó bá ti jíire ọmọ mórí-tọ́ndà bó bá ti jíire àbùṣebùṣe o torí ayọ̀mídé sandra ló ní pé bí ológun ẹrù o táyélólú ayọ̀mídé ló ní pé bí ọlọ́gbọ̀n ìwọ̀fà ó ní ìdùnnú mi ní sọjọ́ òbí lónìí olólùfẹ́ mi ni mo rẹ́ni kejì mi ni alámọ̀kẹ́ adébáǹkì ojúlóge àmọ̀kẹ́ akéwì báǹkì délédélé o òní ní sọjọ́ òbí abdulrasheed olólùfẹ́ tèmi nìkan ọládìméjì gbé anílẹ̀ òdì ìdè ojúmọ́ ti mọ́ ìyàndá mọ́ ọ̀dà kọjọkọjọ ní sọjọ́ òbí ọmọ mórí-tọ́ndà ni mo ń ké sí àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ bá wọn ṣe lọ́lọ́ ọlọ́run bá mo pé gbogbo ohun tó bá dáwọ́lé ire ni yóò mọ̀ yọrí sí torí táíwò ní òkú ọdún ó ní olúgbọ́n kò jíire jù bá òun lọ àrẹ̀sà kò jíire jù bá òun lọ àmọ́ bí ìfẹ́ tèmi bá ti jíire bí ayọ̀ mi bá ti jíire àbùṣe mọ̀ bùṣe ni ayọ̀mídé wá ní kó o gbọ́ bí olúgbogbo ti ń gbọ́ sandra ní kó o gbọ́ bí olúgbogbo ò ti rí gbò táyélólú ní kó o fọwọ́ pa ó kó o fèrègì ìjòbí lọ́wọ́n bá ní ó ní òbí ló ní òbí kú dànù o orógbó ló ní ògbó sílẹ̀ ayé gbogbo ohun tó bá dáwọ́lé ire ni yóò mọ̀ yọrí sí ó ti wá ṣọdún ọdún èyí tán ohun gbogbo wa a ó jọ ṣe tẹ̀mí ìtòwótọ́ ọmọ àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ lọ́lẹ̀ Elédùmarè abdulrasheed ṣe ká mọ̀ relé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni ọládìméjì ṣe mọ́ lọ ìyàndá ò ṣe mọ́ lọlé àwọn bàbá tó bí ọlọ́mọ ni torí táíwò ní kí n mọ́ṣálá ìdílé àwọn bàbá rẹ̀ ayọ̀mídé ní gbéra tàtà kí n gbéra ṣàṣà kí n mọ̀ relé bàbá tó bí ọlọ́mọ gangan báyìí lọ́rin níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ abdulrasheed ṣe mọ́ lọ ní ìlọrin níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ọládìméjì ìyàndá ọmọ akẹgbẹ́rú ọmọ ṣàdúrà gbọ̀rọ̀ ọmọ ajífikálà dá wọn lẹ́kùn àìṣe kọ́ńdúkọ́ńdú ọmọ ayíṣẹ́sọ òpó lé o àìdòpó láyọ̀ ọmọ ẹgbìnrin ọ̀tẹ̀ ni mò ń ké sí bá òun ìyàndá mọ́ gbọ́ kínú ọ̀hún lẹ́nu mi eégún búra bó ò bá dénú gbórí pàkà búra bó o bá dé gbàlẹ̀ rí ẹ mọ̀ pé mọ́rílé wá búra bó o bá láàfin ọba tán níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ àìsòpó láyọ̀ ọmọ ẹgbìnrin ọ̀tẹ̀ ìyàndá ṣe é mọ́ lọ ọládìméjì abdulrasheed mọ́ gbọ́ kí náà ń lẹ́nu tèmi gangan òpó kan ọ̀bìtì ọmọ ẹgbìnrin ọ̀tẹ̀ wọ ni mo ń ké sí òpó kan ọ̀bìtì ẹdìyẹ yógún ẹdìyẹ kógún mọ́rílé wá sọ pé ẹdìyẹ ò pọ̀ mọ́ rẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni bàbá yín wá gbẹ́dì ìyẹ̀tà wọn ra pẹ́pẹ́yẹ ń yọgbọ̀n wọ́n ní pẹ́pẹ́yẹ náà ò pọ̀ mọ́ rẹ̀ nílé bàbá ẹ̀yìn àgbẹ̀ pẹ́pẹ́yẹ ta ni wọ́n wá lọ rèé ra awóyẹ́yìn méjì ó pa àkàn kó tó pa kan òun tán wọ́n ti tẹ́ pẹ́pẹ́ fún un nílé bàbá tó bí ọlọ́mọ agbáwo tààrọ̀ ọ̀bọ ńlọ́ṣọ́ wọ́n gbọ́ bọ̀tà wọ́n ra ajá
ajá ń jẹ mí oúnjẹ mi mo pé ajá ń jẹ mí wọ́n wá gbé ajá ta làbálọ rèé rọyún àròyún lẹ́rú tán nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan àníkọ́yún wá gúnyán ó lóun ò mọyán gún àtúnikọ́yún wá ròkà kóròkà ó lóun ò mọ̀mọ́ kàárò nílé bàbá tó bí ọlọ́mọ ọ̀rọ̀ ní bàbá ńlá kú bàbá ẹ̀yìn sọ fún ọyún lọ́jọ́ kẹ́ni àná ọ̀rọ̀ ni wọ́n sọ fún níjọ́ ọjọ́ sí nílé àwọn bàbá tó bí ọlọ́mọ òun náà lọ́yún fi ṣubú lulẹ̀ tó do omi láfi sọ pé èrò ọ̀yọ́ bẹ́ẹ̀ dọ́yún ẹ̀ bù mú èrò àfọ̀njá bẹ́ẹ̀ dọ́yún ẹ̀ bù wẹ̀ èrò wálé òpó bẹ́ẹ̀ dọ́yún ẹ̀ bù bọ́jú ẹ rántí pé ẹrú ni bàbá yín rà ni wọ́n rà tó wá di omi tó ń sàn kákákáká nílé bàbá tó bí ọlọ́mọ gangan àìdópó láyọ̀ mẹ́gbìnrin ọ̀tẹ̀ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jùlọ ìlú tóbi tó yẹn wọn lẹ́gùn rárá ìlú tó jìnnà sí iná ni tó súnmọ́ lu ìjọ̀nà òbí àrẹsẹ̀ páníṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan wọn ò lẹ́gùn rárá nílẹ̀ àwọn bàbá ẹ̀yìn ẹ̀sìn lẹ́gùn lé bàbá tó bí ọlọ́mọ gangan akérúgbẹ̀rú nìyí aṣàdúrà gbọ́rẹ́ kálámù dá wọn lẹ́kùn àìṣe kọ́ńdúkọ́ńdú wọn èlù lágbàdì kéwú ni wọ́n ké nílé bàbá tó bí ọlọ́mọ nílé òpó ọmọládé erin òpó kan bíi tí ajagun ajásẹ̀ òpó kájà kárọ̀ ìyọ́nà àbídèṣù káwẹ́ni tó lọ́ọ́ bá nílé bàbá tó bí lọ́mọ ọmọ òpó gbọ̀n wọ́n pé kọ́ńkọ́ jẹ́ sómi omi ò gbọ̀n wọ́n pé kán fi pọ̀ ọtí tó lè ò gbọ̀n wọ́n ní kán fọ́mọ burúkú ọmọ wo wá ló lè tó gbọ̀n tí ò gbọ̀n Àfọ̀njá ò gbọ̀n wọ́n ni wọ́n bá kọjú ọmọ mọ́rílé wá sógun ogun náà l'Àfọ̀njá tó lọ tó padà wá nù lé mọ́ tán fi lọ tẹ̀lú lọ́rìndó Àfọ̀njá tí ń jẹ́ ẹnu dùn jùlọ ọmọ mọ́rílé wá mú kí ọ̀pọ̀ ọjọ́ òbí òní gangan Abdulrasheed Ọládìméjì Yọ̀ǹda ni mo ń ké sí ọmọ Mórítọ́ndà tí sọ́jọ́ òbí ló ní kóríjé òpẹ́ kóríjé òṣà mọ́dún tó owó tó ọmọ àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ torí Ayọ̀mídé Sandra Táyélólú ló ní mọ́ kí ọ ó pàṣẹ iṣẹ́ mọ́dún ló lè Elédùmarè kóríjó ògbó kóríjó òótọ́ happy birthday to you.